ẹjọ́ ọ̀nà bó ní bíbá ìjà títì yẹn oríta yín bó ló jáde sí. ẹ dákun ìrítẹ́ rí mi ó jọ ìrítàn planning àbí mo jẹ́ àwọn ajúwe ilé. mú àmúra kan bí olójú kan sí ìnáwó gbogbo ẹnu yín ni wọ́n á ho sọ́ọ̀fù báyìí dákun kí ni mọ́ sẹ́yìn tó yẹ kó tó bá ti fi mọ́tò rẹ̀ iṣẹ́ báyìí náà ìgbéraga ẹ̀ máa ń pọ̀ ju olówó lọ ẹ bẹ́ẹ̀ mi lẹ́sẹ̀ títí ẹ̀ mọ̀ orí ẹ̀ tí mò ń jẹ́ ọ̀nà ibo ni bí ìjà sí ọ̀nà ọ̀run ni gbogbo alájíyàwó yìí ẹ wá ṣe jẹ́gẹ́jẹ́gẹ́ bí ọkọ̀ tí bí ọ̀nà tí ò dá ẹ máa kan olójú kan sí ìnáwó wọ́n ní ti tèmi kí ló tèmi bẹ̀. wàhálà máa tó ṣẹlẹ̀. ok all right èèyàn báyẹn ni ẹ. Hello. Kórí pa abẹ́rẹ́ lọ́wọ́ ẹ̀ mo wá sọ́gbọ̀n ọ̀bá yẹn sí wa mo wá kàgbé bí yẹn sí wa lára àbí ọ̀ya fọ́dọ̀ the case so àwọn àlọ́ sọ̀rọ̀ sí báyẹn kórí pa abẹ́rẹ́ lọ́wọ́ ẹ̀. So ó mọ̀ bí àbí ó mọ̀ bẹ́ẹ̀ look at what. kí lẹ ṣe ló make sense nínú ayé gbogbo alájíyàwó ẹ̀yin aláṣọ yìí ẹ ti bẹ̀rẹ̀. nǹkan tẹ́nìkan ṣe lọ́sẹ̀ tó lọ lù tí mo sì ti ìjà ń wèrè èyí náà ti ṣe tẹ́tẹ́ fẹ́ ṣàwèrè wọ́jà. èyí sáré kutu ọwọ́ mi fún yín ṣe. ẹ wò sẹ́rí eléyìí olóko náà mi olórí wọ́n ti wà ní. ọkùnrin ẹ wá ná. wọ́n nà mí. bíbí ọlọ́. ẹ wò ẹ kókó bá ń pa yó. ẹ má bí ó ní dẹ́kulẹ̀. wàhálà máa tó ṣẹlẹ̀. ẹ jọ̀ọ́ ẹ má bínú wèrè gbajúmọ̀ àdúgbò wa ni ọtún tàbí ṣe tíátà òun ló jíká wàá sì ti ń wà ẹ má bínú. at least tó bá ti kọ yín lébi sí kẹ máa ka 1 2 3. You don't know why it's going on. ẹni òkú fúlàní.